ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o, àsìkò bójú ọjọ́ ṣe rí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ níbi ọdún mẹ́wàá sẹ́yìn tí mo fi Joseph bàbá Mohbad sílẹ̀ ni màá ṣàlàyé. Abọ́sẹ̀dé ìyá Mohbad ló sọ èyí. Àwọn ọmọ ìbílẹ̀ Biafra ti ké sí ìjọba àpapọ̀ láti tú olórí wọn Nnamdi Kanu sílẹ̀ látàrí ìlera rẹ̀ tí ó ń dínkù sí nínú àwọn ọmọ náà. Ilé-iṣẹ́ ààbò kéde pé wọ́n fẹ́ ṣàwárí Simon Ekpa àti àwọn mẹ́rìndínlọ́gọ́rùn-ún mìíràn tí wọ́n pẹ̀lú àwọn agbésùnmọ̀bí tó ń da orílẹ̀-èdè yìí rú. Alága ẹgbẹ́ òṣèlú APC Ganduje sọ pé ìpínlẹ̀ Anambra kò ní ìlọsíwájú tí wọ́n retí látàrí pé wọn kò ní àsopọ̀ sí ìjọba àárín gbùngbùn. Ìjọba àpapọ̀ ti ṣe àfihàn pé owó àgbáyé láti ọdún mẹ́wàá sẹ́yìn ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà láti gbógun ti àrùn HIV/AIDS, àrùn jẹjẹrẹ àti àrùn ibà. Olóyè Ìdòwú Babátọ́lá alára Ẹ̀gbá tí í ṣe olúwo ìlú Àìbò ní ìpínlẹ̀ Ògùn ṣàlàyé pé ó máa ń tó oṣù 2 sí 3 kí àwọn tó rán ẹ̀kú eégún kan tán, wọ́n sì ń ta ẹ̀kú eégún kan ní 400,000 ìyẹn 400,000 naira. Ó sì tún ṣàlàyé èèwọ̀ tó wà nínú rírán ẹ̀kú náà. Ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ti tẹ afurasí sọ́jà kan Suleiman Sadiq tí ó fọ̀bẹ gún DPO ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna sọ pé àwọn ọlọ́pàá ti dènà ìgbìyànjú ìjínigbé lójú ọ̀nà burúkú sí Kaduna lọ́jọ́bọ̀. Godfrey George àti Amarachi Òkè kọ pé àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ń rí ìrànlọ́wọ́ nínú ìgbésẹ̀ ìdíwọ́ oúnjẹ Èkó tí ìjọba ìpínlẹ̀ náà gbé kalẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà nílò àdarí tó dára àti àwọn ilé-iṣẹ́ tó lágbára láti kojú àwọn ìpèníjà tó ń dojúkọ. Benita Egbo ló sọ èyí. Gómìnà ìpínlẹ̀ Kaduna gómìnà Abba Kabir Yusuf ti ṣàròyé lórí ọ̀nà tí wọ́n fi ń ṣètò ìfifúnni Ramadan ní ìpínlẹ̀ náà. Àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́, ìmọ̀ sáyẹ́ǹsì àti àṣà àwọn orílẹ̀-èdè lápapọ̀ UNESCO lọ́jọ́ Ẹtì pé ìjọba àpapọ̀ láti yanjú ìjà àwọn ọmọ ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè yìí nítorí pé yóò ní ipa sí bí omi ṣe máa wà. Ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ yóò dópin láìpẹ́. Mínísítà fún àlàyé Alhaji Muhammad Idris ló sọ èyí. Olórin takasúfè Habib Òkìkíọlá tí àwọn èèyàn mọ̀ sí Portable ti ṣe ìgbéraga pé òun ní ilé 10 àti 20 ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Olókìkí olórin takasúfè Dáfídì Adélékè tí àwọn èèyàn mọ̀ sí Davido ti jẹ́ kí èrò rẹ̀ di mímọ̀ pé àsìkò ti tó láti yí padà sí ààlà Amẹ́ríkà rẹ̀ nítorí òun ti ṣẹ́gun ilẹ̀ adúláwọ̀. Òṣèrébìnrin Destiny Amaka ti ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ yìí pé àwọn ọkùnrin tí kò lówó lọ́wọ́ ò lè ta òun jí nínú eré lákọlábo. Àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn, Niger àti Rivers ti ṣàlàyé ìdí tí àwọn gómìnà kò fi ń bu ọwọ́ lu ìwé àṣẹ ikú mọ́ fún àwọn ọ̀daràn tí wọ́n dá lẹ́bi. Ìpínlẹ̀ Islam ti sọ pé ọwọ́ àwọn ni ìbọn yínyìn níbi ayẹyẹ orin Moscow ti wáyé o. Àwọn tó ti kú sì ti tó 100. Ènìyàn 73 ló kú tí ọ̀pọ̀ sì farapa látàrí bí àwọn agbébọn ṣe ṣíná bolẹ̀ níbi ayẹyẹ ní Russia. Abọ́sẹ̀dé ìyá olóògbé olórin Ìlérí Olúwa Ẹlọ́ba tí wọ́n mọ̀ sí Mohbad ti ṣàlàyé bí Sam Larry àti Naira Marley ṣe fòòró ọmọ òun títí dé ojú ikú. Ìròyìn fún ìṣẹ́jú àáyá àtòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sórúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.
ìkànnì jígí alára 24. ó tún ti yá o ẹ jájọ gbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn níṣẹ́jú